yẹ kó tó bá gbé kámẹ́rà tó tó yẹ kó yí bá ọtọ̀ ní ẹ má gbé kámẹ́rà sí mi lójú kó tiẹ̀ kọ́ lọ́bẹ̀ ni ó má tó níbi tí kámẹ́rà máa wà rárá tó bá tiẹ̀ máa lọ́bẹ̀ kóra lọ gọ síbi kan tó wọn náà ti fẹ́ débẹ̀ kó gbé kámẹ́rà bẹ́ẹ̀ kó yẹ òun gangan ní ọkọ̀ fi kámẹ́rà lọ́wọ́ kọ́ sí kámẹ́rà fúnra rẹ̀ nínú ilé òun lọ́wọ́ kọ́ sí sáré fẹ́yẹyẹ fúnra rẹ̀ nínú ilé olórí burúkú ọmọ ọkọ̀ ẹ̀bẹ̀ mọ́túárì tó ń jẹ tó ti rà síbẹ̀ ó ti dà bí ẹja àgbèrà bí ẹja pamá wọ́n tó gbẹ ti dà bí ẹja pamá fífà náà fi jí wò bá sílẹ̀ kò sí omi kò sí kankan lára rẹ̀ débi fúlù kankan lára rẹ̀ mọ́ kò sí ẹni tó ń fúlù lára rẹ̀ mọ́ gbogbo egungun rẹ̀ ti dà bí egungun ẹja pamá wọ́n ti gbẹ wọ́n ti fi kẹ́míkà fi ní ó ti parí iṣẹ́ tó wọ́n ti jù sẹ́gbẹ́ wọ́n ti gbẹ kókò sínú yìnyín mọ́ wọ́n ti gbẹ sẹ́gbẹ́ kan. ṣé tó bá fẹ́ sin Mohbad báwo ló ṣe fẹ́ sin wọ́n kàn gbé sínú ìdásán wọn á ní kán máa sì kó síwò lásán wọ́n á ní kán máa sì wọ́n kàn máa mú gbogbo panla ìgbà gbígbẹ yẹn náà máa tó síbẹ̀. very wicked people. ẹ bá yí àwọn èèyàn jẹ́ ní Nàìjíríà ẹ ti bàlújẹ́ ilẹ̀ bàlújẹ́ kì í ṣe àwọn olórí yìí gangan ti rí Bíbélì kan sọ àkùrọ̀ á ní sọ ó ní ìtàn bá rí yín náà ṣe máa ń yan olórí burúkú èèyàn fún yín ìrí náà rí yín náà fi yan olórí burúkú fún yín làwọn olórí burúkú náà fi kí sáwọn tó lọ sípò náà àwọn wicked soul wọ́n bá sọ̀rọ̀ pé máa láwọn kan jẹ́ lọ́sẹ̀ máa láwọn kan ìlara alágbájá ti pọ̀jù kò fẹ́ kékeré kan bẹ́ẹ̀ nìkan sí ẹ ó ti máa ń ṣe lára àwọn ènìyàn jù orí yín burú ìlara olórí burúkú ń pẹ́ sí ọwọ́ tí gangan burú bí wọ́n bí sí ọwọ́ yóò bá burú ẹ̀ ní sọ pé àwọn kan ṣe lára ẹ̀ ní sọ pé àwọn kan jẹ́lọ́sì kí ni fẹ́ jẹ́lọ́sì nínú ayé àwọn èèyàn ìbéèrè ni bí ìbá jẹ́lọ́sì kí ni mo fẹ́ jẹ́lọ́sì nínú ayé yín ẹni bá ga jù mí lọ tó bá dàgbà jù mí lọ náà èmi kì í jẹ́lọ́sì tó bá dàgbà jù mí lọ ọmọ tí ò bá tó mi gan mi ò lè jẹ́lọ́sì torí pé ẹ̀bùn tó lọ́rùn fún ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kí ló ní nínú ẹni tí mo fẹ́ jẹ́lọ́sì ẹ̀ ẹlẹ́yìn bá sọ ẹ̀ máa ní wọ́n ń jẹ́lọ́sì ni bẹ́ẹ̀ làwọn kan sẹ́yìn wọ́n ń jẹ́lọ́sì gòkè torí pé bá bàbá sọ orí yìí burú lẹ́sìn pé mo ń bá jò síṣẹ́ rọ̀ tẹ́lẹ̀ mi búlọ́ọ̀kì jò sí èmi mo yọ̀ǹda jù síṣẹ́ gbẹ kan èmi mo ṣáàjò síṣẹ́ gbẹ dànù mo tún búlọ́ọ̀kì lórí títọ̀ tó fi mọ̀ pé èmi ò sá àwọn olórí burúkú tẹ̀ máa ń gbọ̀ngbọ̀ olórí burúkú mo tún ṣáàjò síṣẹ́ búlọ́ọ̀kì mo sá sí búlọ́ọ̀kì mo búlọ́ọ̀kì ẹ̀ kọ́ lè mọ̀ pé kò jẹ́ kankan rárá tèmi ẹ̀yin lè máa ń pọ́n jẹ́bẹ̀ lákìsà ò lè máa fún mi lẹ́ẹ̀dẹ̀kì kí n máa jà fún ọkọ tó máa fún mi lẹ́ẹ̀dẹ̀kì wọ́n ṣe máa ń pa yín pàpà náà bẹ́ẹ̀ tẹ sẹ́rẹ̀ ẹ̀ máa fọ̀rọ̀ ẹ̀mọ́ lẹ̀ bóyá wọ́n lọ pè mí wá ní lórí burúkú. Ìyábọ̀ ṣé Ìyábọ̀ ló ní ṣé Ìyábọ̀ ló kọ́ lẹ́tọ̀ ọmọ ẹ̀ mọ́ ṣé Ìyábọ̀ ọmọ ẹnìbọ̀dì tó sórí rẹ̀ Ìyábọ̀ tó lọ sí tó kó àwọn ọmọ ẹ̀ lọ sí Naira Marley tí wọ́n mọ gbọ́ bẹ́ẹ̀ tó lọ́wọ́ Naira Marley máa ń fà ọmọ ní tó dẹ̀ àti àwọn dúrọ́ọ̀kì wọn ṣé Ìyábọ̀ yẹn lọ ní good mother. Ọpẹ́lọpẹ́ ọmọ Ìgbò òde ìgbàmọ́kànlá pé wọ́n jù sí òun ló bá wá ọkọ̀ ọmọ Ìgbò obìnrin yẹn ló bá wọ́kọ̀ mi ìmọ̀kàn tó ló jẹ́ ṣèbí you heard that yesterday ṣé ọmọ ọmọ ìwọ́kọ̀ náà Ìyábọ̀ fúnra rẹ̀ wọ́n ò lè wo Ìyábọ̀ ò lè rọ́kọ̀ fọ́mọ yìí everybody ò lè wo torí Ìyábọ̀ kò fi ọmọ yìí. Bẹ́ẹ̀ ìgbà tí ó bá pè dé gbogbo àwọn ẹ̀lẹ́mẹ̀tì lọ kó fi ọmọ Ìyábọ̀ tó jẹ́ Yorùbá gbogbo wọn lọ pé Ìyábọ̀ ló fẹ́ fi ọmọ ẹ̀ ò lè jẹ́ kó fẹ́. Ìyábọ̀ kò ẹnìkan ṣe godmother fún ọmọ tiẹ̀ ẹni tó fọmọ ẹ̀ lọ́kọ̀ ní godmother ọmọ ẹ̀ ní kì í ṣe Ìyábọ̀ ní rómọdé rómọdé Ìyábọ̀ kọ̀ so ọ̀pẹ̀lẹ̀ ìdíyẹn kò ní kí Ìyábọ̀ lọ́kọ̀ ṣẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn tí Ìyábọ̀ ṣe godmother fún olóṣó ni wọ́n ṣe Ìyábọ̀ tráfíkì ó fi àwọn èèyàn ṣe kí ló pè wọ́n ó máa tráfíkà ní ó ta àwọn èèyàn ó ta àwọn obìnrin tó ta pùsì ṣé ìtọ̀pọ̀ jẹ́ iṣẹ́ ni kí ẹ máa ta pùsì ìsìlẹ̀ ìjọ aṣẹ́wó ló ń lé ilé ìṣẹ̀nu náà. Àwọn Ìgbò yẹn wọ́n jẹ́ lọ́sì Ìyábọ̀ kí wọ́n fẹ́ jẹ́ lọ́sì ìgbìlì ṣé kò sọ fún ẹ lánàá tó gbàdúrà fún tó náà sọ prọfẹ̀tì aṣẹ́wó tó sọ ẹ̀ náà di gbogbo wọn ti sọ̀rọ̀ àwọn di prọfẹ̀tẹ̀sì bàbá ní wọ́n declare your life very soon you are going to get married. Ó declare sáyé ẹ̀ tó fọmọ ẹ̀ lọ́kọ. Òun wà tó ń jù ẹ̀ nínú ayé mọ̀ omi kò ṣe ṣé kí wọ́n mọ̀ bá ní bá kù. Kò ṣe ṣé kí wọ́n bá ní bá kù. Mo bá ní tó sọ̀rọ̀ fún London kò tún dá. Àwọn ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ṣé kí ṣe owó èlé fèrè tó ní wọ́n bọ̀ àwọn Zimbabwe àbí Tanzania àwọn Nàìjíríà torí wọ́n gbogbo máa ń wá kárí àkiri ni. Ó ti dé kò ṣe ṣe kó má kú táwa ń lò fọmọ ẹ̀ síbẹ̀ yẹn ọjọ́ tí wọ́n ń sin òkú ọmọ àjùmọ̀bí báyìí òun náà wọ́n máa ń kàn ṣe ó kàn máa gbọ́ fímílì àjẹ́ àwọn máa ṣe pé gbogbo Nàìjíríà lè wọ nìkan lórí ẹ̀rọ fún. Ìgbéyàwó tó ń fi ẹ́
sọ́dọ̀ àbájá àti ọba padà wá fún ẹ̀ gan ayé ká máa sọ pé àìsàn lókè ìyàbọ̀ wọ́n lè sọ lókè bọ́ tí wọ́n ní kọ́kọ́ lọ́mọ yẹn. yá gbogbo ojú tó ń wò mí mo kí gbogbo yín ké o ìkàlẹ̀ ṣe rí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ Justice Mohbad òun náà la ṣe wà but ó dàbí ẹni wípé wọ́n ti wá ń dá ìfàtì ọ̀rọ̀ Justice Mohbad sí ibòmíì bó ṣe rí lójú tèmi òun lèmi ṣe ń sọ yìí o gbogbo èèyàn lólùfẹ́ ìkànnì yìí gbogbo èèyàn lólùfẹ́ Justice Mohbad ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tí kò bá rí bẹ́ẹ̀ lọ́kàn tí ẹ jọ̀ọ́ ẹ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ẹ jọ̀ọ́ ẹ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section kẹ́ẹ̀dẹ̀ bá mi share fídíò yìí ṣẹ́rí voice tí ẹ gbọ́ tán yìí Auto Bola àti Tenny Ọmọlógo àwọn ni wọ́n ṣe prógàmù yìí papọ̀ mo wá rí i pé wọ́n ti ń dá ìfà ti ọ̀rọ̀ Justice Mohbad wọ́n ti ń mix ẹ̀ mọ́ wedding ọmọ Ìyábọ̀ Òjó against Wunmi tẹ́ bá gbọ́ analysis wọn bẹ̀ yẹn mo tún ṣe máa play ẹ̀ fún yín o but tẹ́ bá gbọ́ analysis wọn dáadáa wọ́n ti ń relate wedding ọmọ Ìyábọ̀ Òjó wọ́n ti ń gbé wọnú Justice for Mohbad tí ẹ bá fẹ́ bá Wunmi wí láyé ọ̀tọ̀ ẹ bá Wunmi wí láyé ọ̀tọ̀ tẹ́ ẹ bá fẹ́ bá Ìyábọ̀ Òjó jà ẹ bá Ìyábọ̀ Òjó jà láyé ọ̀tọ̀ tó bá ti di ọ̀rọ̀ Justice for Mohbad ẹ jẹ́ ká fèsì justice fúnra rẹ̀ gbogbo ojú tó ń wò mí ẹ má ṣì mí gbọ́ o ẹ má ṣì mí gbọ́ o mi ò support Wunmi o even though gan ẹ̀yin tẹ́ bá tiẹ̀ ní mo support Wunmi gbogbo ẹ̀yin tẹ́ bá ń follow Justice for Mohbad bọ̀ ẹ máa rí fún ara yín pé mi ò fi jọ́kan báyìí support Wunmi despite wípé wọn ò tí ì find ni Wunmi guilty torí bá a ṣiṣẹ́ ń fi allegation kan Wunmi is still under suspect àti lè pè ní criminal torí tájèrè ọ̀rọ̀ igan bá máa ṣí àti ìmẹ́ni tó máa ṣí mọ́ lórí but duty pé Wunmi fúnra rẹ̀ kò jáde síta wá sọ̀rọ̀ òun ló jẹ́ kí all finger point ẹ̀ Wunmi tá à ń pè ní kílà yìí gan apààyàn yìí gan at the end of the day ó lè má ju òun gan ló pààyàn ó lè mọ̀ sí but ó lè má ju òun gan ló pààyàn but ọlá pé kò jáde síta ó jẹ́ ká máa point finger against ẹ̀ right from Justice for Mohbad mi ò fi ibi kankan support Wunmi but lórí eléyìí òun mo ṣe ní kẹ́ ẹ má ṣì mí gbọ́ wọ́n relate ọ̀rọ̀ wedding ọmọ Ìyábọ̀ Òjó against Justice for Mohbad lórí wípé Wunmi wá sí ibi wedding ọmọ Ìyábọ̀ Òjó ó dẹ̀ gbé Liam dání ẹ jọ̀ọ́ kí ni ẹ̀ṣẹ̀ ń bẹ̀ ẹ má ṣì mí gbọ́ o ẹ̀yin náà lè fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section o èrò ọkàn tèmi digest tó ti ń bọ́ìlì lórí mi látìgbà tí mo ti wo prógàmù Tenny Ọmọlógo pẹ̀lú Auto Bola òun ni mo ti ń digest ọ̀rọ̀ ẹ̀ pé kí ni wedding ọmọ Ìyábọ̀ Òjó ní í ṣe pẹ̀lú Justice for Mohbad tó bá fẹ́ sọ̀rọ̀ wedding kó sọ gédéǹgbé tó bá fẹ́ sọ̀rọ̀ justice kó sọ gédéǹgbé tó bá fẹ́ sọ̀rọ̀ pé Ìyábọ̀ Òjó ó lọ́wọ́ nínú Justice for Mohbad kó sọ gédéǹgbé kó má attach ẹ̀ mọ́ra wọn now wọ́n ní Wunmi lọ sí ibi wedding ó gbé Liam lọ pé kò yẹ kó lọ ó yẹ kó máa dọ̀jì ojú ni kò yẹ kó fojú sí kámẹ́rà kò yẹ kó ṣe kinní kò yẹ kó gbójú sí kámẹ́rà kò yẹ kó yọjú kò yẹ kó lọ ó yẹ kó wà nílé kó sì máa sunkún ni ó yẹ kó ṣe kinní kan ó yẹ kó ṣe kinní kan nígbà tẹ́ ẹ bá wá ń bá Wunmi wí tẹ́ ẹ bá wá ń sọ̀rọ̀ sí Wunmi mo fẹ́ kí kinní kan mo fẹ́ rán yín létí kinní kan pé Wunmi ò kì í ṣe bàbá Mohbad o Wunmi ò dẹ̀ kì í ṣe ìyá Mohbad ìyàwó ló jẹ́ sí Mohbad o ẹ ṣe yẹn lé ní tẹ́ ẹ bá wá ń bú Wunmi tẹ́ ẹ ń takùn Wunmi tẹ́ ẹ ń fa allegation kan Wunmi lórí wípé ó lọ síbi wedding ọmọ Ìyábọ̀ Òjó kí ni kí bàbá Mohbad wá ṣe o bàbá tó bí ọmọ ẹ̀nú ìyá Mohbad tó bí ọmọ ẹ̀nú tó ń jíṣẹ́ jìyà tó ń oyún fóṣù 9 bàbá ló mọ iye owó tó ná lórí ẹ̀ tó fi débi tó dé kó tó di pé wọ́n gbẹ̀mí ẹ̀ bàbá má ti move on bàbá tí gbogbo wa ń support bàbá tí gbogbo wa kápá lápá tá a kẹsẹ̀ lẹ́sẹ̀ tá à ń tẹ̀lé pé ó ń wá Justice for Mohbad
fún ọmọ ẹ̀ ó mà ti mú fọ́ọ̀nù ọmọ ṣe ní kẹ́ ẹ má ṣì mí gbọ́ kẹ́ ẹ má rò pé bí mo ń support Wunmi right from beginning mi ò fi ibi kankan support Wunmi but in another way Wunmi is still a suspect kóòtù ò tí ì sọ pé criminal ni kóòtù ò tí ì sọ pé apààyàn ni but CS náà ojú apààyàn la fi ń wò but lórí eléyìí lórí pé ó lọ sí wedding yìí to God who made me èmi ò rí Wunmi bá wí Ọlọ́run mi ò rí Wunmi bá wí ẹ pé iṣẹ́ àwò nígbà tó bá ti lè mú bàbá tó bí ọmọ fúnra rẹ̀ tóun fúnra rẹ̀ ò wá justice fọmọ ẹ̀ tóun gan ti mú fọ́ọ̀nù tó ti ń gẹ fìlà tó ti ń lọ sí patí kódà ó tún ti ń wọ studio ó ti ń ṣe orin kódà ó tún ń ṣe orin bú àwọn tó tún help ẹ̀ wá justice fọmọ ẹ̀ tó bá ti lè mú bàbá ọmọ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ wo bí ìyá ọmọ ṣe ń ṣe láńgbáláńgbá káàkiri ẹ wo bí ó ṣe ń fò káàkiri bí òkò àṣìtánì ẹ wo bó ṣe ń fò káàkiri bí òkò àṣìtánì ìyá tó bí ọmọ nìyẹn o so ẹni tó kàn wá jẹ́ pé ìyàwó lásán ni ó wá fẹ́ ni òun kọ́ ló bí ẹ wá ní kó má mú fún un tẹ́ bá tún gbọ́ nínú kọ́mẹ̀ntì Tenny Ọmọlógo ó ní ṣe bí wọ́n sọ wípé wọ́n fi ìwé pè sí station tí ò lọ ó dẹ̀ lè ráyè lọ sí patí ṣé máa bá Wunmi wíṣá fún yẹn ṣé máa bá Wunmi wíṣá fún yẹn tí Wunmi ò bá léèyàn lẹ́yìn tí ò bá sí ìròmí Wunmi tó ń jó tí ò bá sí ẹni tí Wunmi gbọ́kànlé ta ni Wunmi tó di ọ̀gá ọlọ́pàá máa fìwé ránṣẹ́ sí tí ò ní lọ ó ní àyè láti lọ sí TVC kó lọ interview ó ní àyè láti lọ sí many radio TV station tó lọ grand interview kò ní táìmù láti lọ visit àwọn ọlọ́pàá wọn ò dẹ̀ rí nǹkan kan ṣe fún un so ṣe fẹ́ blame ẹni ó lọ sí patí torí wípé kí ni ó ní bàbá nígbẹ̀jọ́ tí ò sí nǹkan kan tó máa ṣe bí gbogbo wọn náà rí fídíò patí àtọ̀gá ọlọ́pàá tó fìwé pè ṣé bí gbogbo wọn rí fídíò patí yẹn ṣe mọ̀ pé tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo òun ni wọ́n fi ìwé pè Wunmi lóòótọ́ tí ò yọjú is a slap for the Nigerian police. I'm telling you this and I will repeat it again. Tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n fi ìwé pè Wunmi wọ́n invite Wunmi kò dẹ̀ yọjú is a slap to the Nigerian police. It's a slap to the Lagos governor. It's a slap to the president. Meaning pé Wunmi àti president they are the same category. Wunmi àti governor they are the same category. Wunmi and IG they are the same category. Meaning pé wọ́n ti jọ ń jẹ wọ́n ti jọ ń mu. Tí ẹ ò bá gbàgbé nígbà yé ta ló wà lórí ìpòǹgbà yẹn náà tí wọ́n fi create òkúta panẹ̀ ṣé òkúta panẹ̀ ni àbí òkúta panẹ̀ nígbà yẹn lọ́hùn tí wọ́n máa pe gbogbo àwọn tí wọ́n fìwé pè bàbá wọn Ọbásanjọ́ lọ o Babangida nìkan ni kò ọ̀nà invitation yẹn wọn ò dẹ̀ rí nǹkan kan ṣe fún gbogbo àwọn tó kù tán fìwé pè sí òkúta panẹ̀ gbogbo wọn yọjú Babangida nìkan ni kò yọjú sí òkúta panẹ̀ yẹn ó decline invitation yẹn wọn ò dẹ̀ rí nǹkan kan ṣe fún exactly òun náà ni Wunmi ṣe yìí so what are we saying ó ti yẹ kẹ́ ẹ mọ̀ wípé ìròmí Wunmi tó ń jó ó nílò ẹ̀ wá nísàlẹ̀ omi tí ó bá jẹ́ bẹ́ẹ̀ who is Wunmi ta ni Wunmi ta ló bí ìdílé wo ló ti wá ẹyẹ wo ló ṣú prime boy tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ wọn ò fijọ́ kan fìwé pè báyìí rí kọ́mọ yẹn dìnnà ìwé yẹn kíá ni wọ́n ti declare ní wanted torí pé kí ni wọ́n fẹ́ bà kárí ọmọ yẹn jẹ́ ṣé wọn ò wá prime boy rí ṣé wọn ò wá rí nígbà tí wọ́n ní intention àti arrest ẹ̀ ṣé wọn ò wá rí tó bá jẹ́ pé wọ́n fìwé pé ọmọ yẹn ò dáhùn sí i àní kí ló dé tó ń fìwé pé wọn náà tó yọjú ńgbà tó mọ̀ pé ò mọ̀ nǹkan pa ẹ̀ ò bá ti yọjú náà ìwọ ló fà tán fi arrest ẹ̀ náà but wọn ò fìwé pé ọmọ yẹn
wọ́n dẹ̀ declare ọmọ yẹn wanted lẹ́yìn ọmọ yẹn tó bá yẹ pé ẹlẹ́dàá ìyá ọmọ yẹn àti bàbá ọmọ yẹn àti gbogbo àwọn ọmọ Nàìjíríà wọn ò support bọ̀bọ̀ yẹn ni bí wọn ò bá ṣe di ẹrù tí ò ń ṣe di bọ̀bọ̀ yẹn bí wọn ò bá ṣe dìlé lórí nìyẹn Primeboy tí ò bá wọn délé tí ò mọ̀gbà tí nǹkan ṣẹlẹ̀ wọ́n lóhun ló lọ ogun pamọ́nulé wọ́n dẹ̀ declare bọ̀bọ̀ yẹn wanted láì ṣe pé ẹ ti fìwé pè kó wá láì ṣe pé ẹ ti ránṣẹ́ sí tí ò wà ẹ dẹ̀ declare wanted ṣé ẹ ti rí bọ́n ṣe ń lo ọwọ́ agbára ẹ̀yin wá fi àwọn yẹn sílẹ̀ Auto Bola and Tenny Ọmọlógo mo respect yín gan mo like yín gan ìgbà míì wá ti jẹ́ pé ibi tó bá yẹ ká focus ọ̀rọ̀ sí a kì í focus ọ̀rọ̀ síbẹ̀ wáyé tá a ṣe kó ẹnu bo àwọn ìjọba ẹ̀bi pé wọ́n pe Wùnmí kò yọjú ẹ̀bi àwọn ìjọba ni ó ń ṣẹ̀bi Wùnmí òun mo ṣe sọ wípé it's a slap to Nigerian police pé wọ́n fìwé pe common ordinary bloody civilian that is how I can call it bloody civilian wọ́n fi ìwé pè odindi ọ̀gá ọlọ́pàá fi ìwé pè ó dẹ̀ ignore ìwé yẹn ó dẹ̀ ní kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nǹkan kò dẹ̀ ṣẹlẹ̀ náà ṣẹ́yìn ò ti mọ̀ wípé ejò lọ́wọ́ nú now ẹ wá fẹ́ blame Wùnmí ẹ lè blame ẹ Ọlọ́run ẹ lè blame ẹ rárá tọ́ ọ mi ò support ẹ o ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section tó bá jẹ́ pé nǹkan tí mò ń sọ yìí mi ò bá rí sọ ẹ jọ̀ọ́ mo mọ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ọlọ́gbọ́n ni yín olóye ni yín onílàkàyè ni yín ẹ gbọ́n jù mí lọ ẹ mọ̀ jù mí lọ ẹ kàwé jù mí lọ but ẹ jẹ́ ká jọ fi làkàyè gbé ṣé ó tọ́ sí ká bá Wùnmí wí nígbà táwọn pólíìsì gan kọ̀ tí wọn ò ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe ọwọ́ ti kọ́wọ́ order from above ẹ wá lọ́mọ ò ní lọ sí pati á lọ sí pati náà àṣà wọn Yorùbá wọ́n ní èèyàn kì í kú lẹ́ẹ̀dẹ́kú tó bá tiẹ̀ ṣì máa padà kú tó bá tiẹ̀ ṣì máa padà lọ ẹ̀wọ̀n àṣà àṣìjáyé ẹ̀ níwọ̀n ọba àgbà tí immunity àbí immune àbí whatever tó bá sì kọ́fà ẹ̀ àṣà àṣìjáyé ẹ̀ náà ó wá lè dọ́là o kó mi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o but lọ́wọ́lọ́wọ́ tí immunity sì kọ́fà ẹ̀ yìí táwọn supporter ẹ̀ sì wà lórí ilẹ̀ tí wọ́n sì ń mí tọ́dẹ̀ ti fi lọ́kàn balẹ̀ pé má wọ́ọ̀rì àwa là ń rúlu Nàìjà àwa là ń ṣe àkóso Nàìjà kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ jẹ́ kó máa pariwo lórí social media ṣé àwa pariwo ariwo náà là ń pa lórí social media because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ta ni Wùnmí kò ní ṣẹlẹ̀ sí mi kò ní ṣẹlẹ̀ sí mi kò ní ṣẹlẹ̀ sí wọn mi ó gbọ́dọ̀ jẹ́rú èmi ni wọ́n fìwé pè kí n má ti gbọ̀n débẹ̀ pé kí ni dé ẹgbà mi mọ nǹkan tẹ́ ẹ ní mo ṣe ó gbọ́dọ̀ jẹ́rú ẹ̀yin títẹ̀ ń wò mí ni wọ́n fìwé pè tó rẹ̀ mọ̀ pé ẹ ní bàbá ń gbẹ̀jọ́ but àwọn àgbàbọ̀ wọn lẹ́ni tó bá ti ní ẹni nímọ̀sán irú wọn ò kí ń mu kíkan so Wùnmí lẹ́ni nímọ̀sán kò lè mu kíkan wọn lájá tó bá lẹ́ni lẹ́yìn á pọ̀ bọ ajá Wùnmí lẹ́yìn òun ló ṣe ń ṣe fúlẹ́ńgé ọmọ bàbá ta nírú nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ sí tí gbogbo di owó ọdún pariwo ẹ tó o dẹ̀ tún sì máa ní gọ̀t tó o máa lọ sí pati o ti ẹ̀ bẹ̀rù pé kọ́ máa lọ fọ́ ẹ nígi lórí ní pati yẹn ẹ mọ iye security tí máa tẹ̀tẹ̀lé débẹ̀ yẹn I'm telling you Wùnmí ní security bẹ́ẹ̀ yẹn security bá débẹ̀ tẹ́ ẹ bá lè ṣe gbogbo investigation yẹn tá a bá rẹ́ni tó bá lè ṣe investigation ẹ máa mọ ọ̀rọ̀ tí mo sọ pé òótọ́ ni pé security bá Wùnmí débẹ̀ yẹn ẹni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ kó fẹ́ hàmú Wùnmí bẹ̀ yẹn wọ́n lè gànnù ẹni yẹn dáhùn ibi tó wá yẹ ká wá focus ọ̀rọ̀ sí àwọn tó yẹ ká bájà àwọn tó yẹ ká pariwo lé tábàlẹ̀ lè pariwo lé wọn kára wọ́ ẹ̀bẹ̀ sí wọn ká sunkún sí wọn lọ́rùn pé ẹ bá wa túlù yìí ṣe ó ti ń pọ̀ jù àṣe yẹn o ó lọ pàtí Ìyábọ̀ Òjó kò yẹ kó lọ pàtí Ìyábọ̀ Òjó mọ̀ ń pa ẹ̀ ó fi ṣe tuntun ní ohun tó ṣẹlẹ̀ sí àṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó ṣé yẹn la ní ìdí báyìí sìn a ní gbogbo nǹkan tá à ń sọ yìí sẹ́ ẹ jẹ́ ká dàrẹ́tì ọ̀rọ̀ sáwọn tá a mọ̀ wípé wọ́n mú ọ̀rọ̀ yìí dání ó ṣe Ìyábọ̀ Òjó ni o kò ṣe Ìyábọ̀ Òjó ni o ó ṣe Wùnmí ni o kò ṣe Wùnmí ni o ó ṣe Naira Marley ni o kò ṣe Naira Marley ni o
ó ṣe Sam Larry ni o kò ṣe Sam Larry ni o whoever tó bá tàgì pé ó wà nínú ọ̀rọ̀ yìí tí àwọn tí wọ́n bá wa mú òfin dání tó bá tú òfin lẹ̀ tó wá fi òfin gbé àwọn tó yẹ kí wọ́n gbé ẹ rí i pé ẹni tó bá wà ń díẹ̀ afẹ́fẹ́ máa fẹ́ a dẹ̀ máa rí fún rẹ díẹ̀ but ẹ jẹ́ ká tákù àwọn yẹn àwọn tá a suspect àwọn lẹ́wà ní ká máa tákù ṣé fẹ́ sọ fún mi pé wọn ò mọ̀ ni wọ́n mọ̀ wọn tó wà ń di ọ̀rọ̀ yìí gbogbo nǹkan tá à ń sọ yìí akàn ń jà náà ni pé a ní dákẹ́ títí ẹ máa fi fún wa ní nǹkan tá à ń ṣe yìí wọ́n ti mọ̀ wọn tó wà ń di ọ̀rọ̀ yìí wọ́n ti mọ̀ wọn tó ṣe é so kí la wá ń tẹ́tọ̀ ọmọ ọlọ́mọ fún tó bá jẹ́ pé òun lagiri ọ̀rọ̀ ṣe mọ́ lórí táwọn tó yẹ kó ṣòfin tó bá ti fòfin gbé gbogbo nǹkan tá à ń sọ yìí à ní máa sọ ṣé tó bá wà nù sẹ́ẹ̀lì ṣáárí pàtí lọ bọ̀ tí ngbà tí ò sí nù sẹ́ẹ̀lì ọmọ ló máa ṣàjáyé orí ẹ̀ má jáyé orí mi ò mẹ̀yìn ọ̀la o tó bá tiẹ̀ ṣe máa wọ ẹ̀wọ̀n ní ọ̀la á sì jáyé orí ẹ̀ lénìí tó bá tiẹ̀ ṣe máa sọ pé dead by hanging á sì jáyé orí ẹ̀ lénìí àwọn tó dẹ̀ fi lọ́kàn balẹ̀ wọ́n sì wà ń bẹ̀ wọ́n sì ń fi lọ́kàn balẹ̀ sista Tẹ́ni Auto Bola èmi ò bá wò pé ibi tó yẹ kẹ́ ẹ direct ọ̀rọ̀ sí gangan òun kọ́ là ń direct ọ̀rọ̀ sí yẹn ẹ má attach justice Mohbad mọ́ wedding ọmọ Ìyábọ̀ Òjó anybody can go to wedding ẹ jẹ́ kí wedding lọ ẹ jẹ́ kọ́ ọmọ lọ́mọ kó gbádùn wedding ẹ má sọ wedding ọmọ yẹn lẹ́nu ọmọ Priscilla yẹn ẹ má sọ wedding ẹ lẹ́nu ó kàn jẹ́ pé Bible náà ti sọ pé tẹ́lẹ̀ṣẹ̀ bá ń jìyà olódodo máa pinnu ẹ̀ a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní títí dé ìran kẹrin ta ló mọ̀ ń sìn pé bóyá ẹ̀ṣẹ̀ ìyá abẹ́ṣẹ̀ bàbá òun ló ń jẹ́ kí ọ̀rọ̀ ọmọ yẹn máa jáde because kí ló kan wedding nínú justice kí ló kan Wùnmí lọ sí pàtí bàbá ọmọ gan ti ń lọ sí pàtí bàbá ọmọ gan ti ń gbégún bàbá ọmọ gan ti ń wọ studio ó ti ń ṣorin náwọn tá a kó pátá kó gbogbo ẹ̀ tẹ̀lé pé àwọn wá justice fún ọmọ wọn àwọn gan ti mú fọnù ju àwọn gan táwọn wá justice lọ bàbá yẹn kàn ń gbádùn lọ́n tiẹ̀ ni ara tutù bàbá yẹn dédé wípé ó tún kọrin bú àwọn tó ń fáìtì fún kí la wá sọ what are we saying ẹjọ gbogbo kí tó wo mi ẹjọ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kó go viral mo fẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa mọ ìyàtọ̀ láàrin àdá àti àdá kọ́ mọ ìyàtọ̀ láàrin justice àti ká máa pẹ̀gùn èèyàn ká máa attach nǹkan tí ò jọmọ́ téèyàn mọ́ ti téèyàn tẹ́ ẹ bá fẹ́ drag èèyàn ẹ drag ẹ personally tẹ́ ẹ bá fẹ́ búyàn ẹ búyàn personally now mo dẹ̀ máa ń sọ kíní kan pé tẹ́ ẹ bá ń bá ìyà jà ẹ máa fi tọmọ sí tí ẹ bá gbàgbé n tó yẹ kí n takú bọ̀bọ̀ tó gbé ọmọ tó yàn yín máa kù ṣépè ńgbà yẹn títí mo ṣe takú ẹ̀ ńgbà yẹn nìyẹn ọ̀gbẹ́ni tó bá ń bá tó yàn yín máa kù jà fèsì tó yàn yín máa kù fún ara rẹ̀ máa fi tọmọ ẹ̀ sí kí ló dé tó yẹ pé tẹ̀yìn èèyàn bá ti ń bára yín jà ọ̀rọ̀ tẹ́ bá ti jọ ní argument or issue kan or no issue kan ẹ máa fi tọmọ sí ṣọmọ wà ń bẹ́ẹ̀ nígbà tẹ̀ ń jà ni ṣọmọ bá yín dá sínú ìjà yín ni ẹ fọ wọn ọmọ ọlọ́mọ lè láyé wọn Ọlọ́run ṣe rí nínú gbogbo ẹ̀dá tó tọ́lọ́run dá àwa Yorùbá àwa la burú jù àwa la burú jù àwa ló bẹ́ẹ̀ nìkan jà fọwọ́ ogun gbogbo lé mú kí ló dé èmi ló ń bájà fọmọ mi sílẹ̀ fèsì èmi tó ń bájà tá a bá dẹ̀ fẹ́ parí ẹ̀ ká dẹ̀ parí ẹ̀ láàrin ara wa ọmọ ọlọ́mọ tí ò ṣe tí ò wẹ̀ òun gbé ṣépè èmi náà mọ ọmọ tiẹ̀ náà mo mú lọ sílé babaláwo mo bẹ̀rẹ̀ sí ní péré láìda kí la fẹ́ gé nínú ẹ̀ ẹ wò nísìn wọ́n ti fẹ́ sọ wẹ́ẹ̀dì ọmọ yẹn lẹ́nu sìn èmi ò sọ pé ìyá ẹ̀ dáa mi ò sọ pé ìyá ẹ̀ ò dáa o mi ò sọ pé ìyá ẹ̀ lọ́wọ́ nú justice Mohbad mi ò sọ pé kò lọ́wọ́ nú ẹ o àmọ́ wedding is a wedding justice is a justice Wùnmí lọ sí wedding kò kan anybody tá a bá wò pé nǹkan tí Wùnmí ṣe ò dáa kí ló dé táwọn ìjọba wa tó ń fẹjọ́ sùn tó ń mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń ṣolórí fún wa kí ló dé tó ń take action so Wùnmí ju ìjọba lọ ó lẹ́nu jù wọ́n lọ wọ́n ti jọ́njọ́
ẹni téèyàn ò bá lè mú náà nìyàn máa ń filẹ̀ àbí Wùmí tóbi jù fún wọn láti mú ó jù wọ́n lọ ó lágbára jù wọ́n lọ so wọn ò dẹ̀ mú kí làwa fẹ́ ṣe sí táwa bá dẹ̀ ní ká take law into our hand ẹ máa rí bọ́n yẹ máa take action sísìn ẹ máa rí bọ́n yẹ máa take action sísìn ẹ jẹ́ kẹ́nìkan pàdé Wùmí lọ́nà kókò dán létí páín ẹ máa rí pé láàrin ọ̀sẹ̀ kan wọ́n ti parí ẹjọ́ ẹni yẹn wọ́n ti rán lẹ́wọ̀n ẹ máa rò pé wọn ò gbé níyẹn dé kóòtù ni ẹ máa rò pé wọn ò gbé dé kóòtù ni tó ẹ máa dájọ́ ẹni yẹn fast ó lè jẹ́jọ́ tó máa gbé dé kóòtù gangan ju ẹ náà nàná ni wọ́n máa parí ẹjọ́ ẹ̀ order from above ó lọ ẹ̀wọ̀n nìyẹn Wùmí náà dẹ̀ allegation pé odindi èèyàn kú sákàtà ẹ̀ wọn ò dẹ̀ rí nǹkan kan ṣe ìwọ ló pa o ìwọ kọ́ ló pa o ò jáde wá sọ̀rọ̀ káwọn tó bá gbégbèsè wọn ò gbégbèsè láti bíi 2 years ó ga o Adédoyin tó ṣẹlẹ̀ bí màá yẹn ṣe nífọ̀ tó ní ìkọ̀kọ̀nà tó ẹ̀wò ibi tó wà lẹ́nì so tó fi ṣòpè Wùmí lágbára dúró máa yẹn gan lọ tí wọn ò fẹ́ rí nǹkan ṣe fún Wùmí ó lágbára dúró máa yẹn lọ ẹ̀wò bí màá yẹn ṣe lówó tó ní gbogbo ẹ̀ tó ẹ̀wò ibi tó wà lẹ́nì ikú Timothy ní mo sọ o ikú Timothy òun ní mo sọ o ẹ̀wò máa yẹn di èní ó wà lọ́gbà ẹ̀wọ̀n báyìí nísìn ẹjọ́ ọkú ni wọ́n dá fún ẹ wá wo Wùmí ó ti sọ pé Wùmí gan lágbára ju máa yẹn lọ ẹ o gbogbo ojú tó ń wò mí mẹ́sẹ̀gì tí mo ní kí n wá pass fún gbogbo ọmọ Nàìjíríà nìyẹn mi ò support Wùmí o but àwọn olórí wa ni wọn ò ṣiṣẹ́ tó yẹ kán ṣe ló jẹ́ kí Wùmí máa ṣe láńgbáláńgbá tó ń ṣe káàkiri yẹn kò sẹ́bi lọ́wọ́ Wùmí o kò sẹ́bi lọ́wọ́ ẹni tó jàmàlà tí ò ṣanwọ́ ẹni tó fi ẹ̀gúsí ṣe námà òun ló yẹ kárí bá wípé nígbà tó náà fẹ́ ẹ̀gúsí ṣe námà tó ti lọ́ọ́ dùn jù báwo ló ṣe máa ní kẹ́lẹ́ ìjàmàlà tán kó aṣọwọ́ ó fẹ́ jẹ́ sí ni bẹ́ẹ̀ lọ́rọ̀ Wùmí ṣe yé rí tó bá yẹ pé àwọn ìjọba ti ṣiṣẹ́ wọn ni gbogbo yìí tá à ń sọ yìí àní sọ àwọn onírin jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó fásọsùn Wùmí and Auto Bola àti Tenny Ọmọlógo tí bá tó rí any information tí mo rí kó máa wúlò fẹ́ mi ò ní estate láti wá mú fún yín ire o.